Ẹ̀bẹ̀ àwọn àgbà. Ṣé rí téèyàn bá lo ẹ̀bẹ̀ àwọn àgbà tí ìdíwọ́ bá ń bẹ lára èèyàn yóò sì kúò. Wọ́n lè má jẹ oríjowó oúnjẹ lọ o lásìkò tó o bá lò yẹn o. Ṣùgbọ́n bí ó ṣe máa ní ọmọ ọkọ ìyàwó ṣèlọ́dìí kódà bó bá ṣowó sẹ̀mó èèyàn ò rí. Ṣé rí ìmùlẹ̀ yìí á lọ wá ọ̀gẹ̀dẹ̀ òmìmì tó bá pọ́n. Ṣé rí pé eléyìí ti pọ́n àwọn eléyìí náà ti pọ́n kò sí èyí tí ò tí ì pọ́n dáadáa nú ẹ̀ kò sí gbogbo ẹ̀ ló ti pọ́n. Tá bá ti wá ọ̀gẹ̀dẹ̀ òmìmì tán á wá wò pèsè á wá òǹbẹ̀ ògún bá dé á sì wá òwú dúdú òwú funfun tẹ́ ẹ rí lẹ́lẹ̀ jẹ̀rì ó ní bá a ṣe tò ó ní bá a ṣe ṣe òun náà lẹ́ ń wò yìí. A ó mú abẹfẹ́lẹ́ a ó là á báyìí. Tá a bá ti là á kì ọbẹ̀ yìí sínú ẹ̀ sínú ọ̀gẹ̀dẹ̀ òmìmì yìí. Ṣé rí wípé ọbẹ̀ yẹn ti wọnú ọ̀gẹ̀dẹ̀ òmìmì yìí. A wá mú òwú dúdú òwú funfun ó di wíwé. Ṣé rí tí èèyàn bá lo ẹ̀bẹ̀ yìí wọ́n ní bí ó ṣe mọ ní ọmọ ọkọ ìyàwó ṣèlọ́dìí bí wọ́n bá ń ṣèyàn tẹ́lẹ̀ṣẹ̀ tó bá lo ẹ̀bẹ̀ yìí òun ó forí jìn díẹ̀ tóun náà ó fi ríṣẹ̀ múra lé lásìkò tó bá lò. Ẹ̀bẹ̀ àwọn àgbà yìí. Àwọn iṣẹ́ tó confam ni. Ẹ mọ̀ wò pé nǹkan káwù yìí a gbọ́dọ̀ wé kídì kankan mọ́ hàn bẹ́ẹ̀ ni a fi ń ṣe báwọn. Tá a bá wá ní ká máa ṣe bí ó ṣe ká gbogbo ẹ̀ bá a ṣe ń wé òun àní lọ ń bẹ̀ bọ̀rọ̀. Òun làwọn bàbá wa fún mọ ní ẹni tí ọ̀gbọ́n òun làwẹ̀ gbò. Ẹ rí pé bá a ṣe ṣe nìsín ẹ rí pé ọ̀hán bì kankan mọ́ ẹnu ibi tó kù díẹ̀díẹ̀ là ń ṣe. Ẹ̀bẹ̀ àwọn àgbà tó mú wá tó confam ni. A gbé sínú agbada báyìí. Ògún ti dé. A wá mú ẹyin òróró kan a fi sí lẹ́gbẹ̀ẹ́. Ṣé rí tí kinní yìí bá gbóná dáadáa ẹyin yẹn a máa ta pa o. Tẹ́ rò pé bọ́n ni kódà omi àfẹ́ lè fọ́ kòkó ń jọ míì. A sì fi àtàrí kan náà sí. Lògún bá dé. Ọ̀gẹ̀dẹ̀ òmìmì pípọ́n tá a wé lówú dúdú òwú funfun tá a fi ọbẹ̀ sínú ọ̀gẹ̀dẹ̀ yẹn òǹbẹ ẹyọ kan la fi sínú ọ̀gẹ̀dẹ̀ yẹn a wá wé lówú dúdú òwú funfun a wá fẹ́ yin òróró kan tó máa fi sí lẹ́gbẹ̀ẹ́ a bá dúdú àtàrí kan sí lẹ́gbẹ̀ẹ́ odi jíjó. Ṣé wá rí ibi tó ti kàwé pèsè yìí nì
àwo sóbí báyìí inú ẹ̀ láti máa ń lu iṣẹ́ yìí ẹ̀ẹ̀kan ṣoṣo sì ni láago kan òru ẹ̀kọ́ làá fi máa ń lò ẹ lè má rẹ́kọ̀ eléwé níbi tẹ́yìn wà ẹ̀kọ́ lẹ̀kọ́ jẹ́ kò bá má jẹ̀mú ẹ̀kọ́ eléwé lọ tó bá jẹ́ wípé ibi tí ẹ̀kọ́ ọlọ́ràá wà ẹ lò yóò ṣiṣẹ́ tó bá jẹ́ pé ibi tí ẹ̀kọ́ onípépà wà ní ẹ lò yóò ṣiṣẹ́ bó ṣẹ̀kọ́ eléwé náà gbogbo ìran ẹ̀kọ́ kì bá jẹ́wé gbàgò ni kì bá jẹ́wé ẹran ni kì bá jẹ́wé yátá ń lò pẹ̀lú ẹ̀kọ́ kólòbó ńlọrin ni déédéé ló ṣe á wà á jó ṣẹ́dágó kún òru á wà á bu ẹ̀kọ́ sínú àwo òpèsè báyìí ibẹ̀ láti fi fọ́ àwo òpèsè yìí tó ń kàn ṣiṣẹ́ fún ni pé ká fi àwo òpèsè fọ́ ẹ̀kọ́ yẹn mu lẹ́ẹ̀kan ṣoṣo lóru dandan kọ́ ni ẹ̀kọ́ odidi kan o eré ẹlòmíì tó lè mọ́ ní bàbá sódìdí ẹ̀kọ́ ní rárá o tó bá ti bu ẹ̀là ẹ̀kọ́ sínú rẹ̀ rọra fọ́ tó bá ti fọ́ láago kan òru ó gbé mu inú ìpinnu àdó àwọn ọmọ àbìkan ránṣẹ́ sí mi kọ́lọ́mbà fọ̀rùn kẹ́ bàbá mi ara àwọn ṣe bàbá mi ni gbogbo ọ tó bá lo iṣẹ́ yìí tó bá bọ̀ láàmú tó ráàyè padà ńgbà tó lò ó tó ríṣẹ́ múra àfàdó àrùn bàbá mi Edward lọ́wọ́ péwájú tí bàbá mi kọjú sí kọ́lọ́njọ́ ọmọ dẹ̀yìn tó sì fílẹ̀ kọ́ mọ́ bàjẹ́ ẹ̀bẹ̀ àwọn àgbà tó dáa ni ẹ̀bẹ̀ àwọn àgbà tó confam ni nọ́mbà tẹ́ pè mí sí rè 08030456383 08030456383 ẹ má gbàgbé pé ìlú Ìlọrin ni mo wà lágbo ọba anywhere tẹ́ ẹ bá ń bọ̀ wá tẹ́ bá ti dé ìlú Ìlọrin ẹ sọ pé ẹ ń lọ sí ilé epo Ibrolac lágbo ọba ilé epo Ibrolac lágbo ọba tẹ́ bá ti dé ilé epo lágbo ọba ẹ wá béèrè junction Olú guest house ṣẹ́rí junction Olú guest house yẹn bí òpópónà méjì péré sí ilé epo ni ẹ ti rí signboard mi ńbẹ̀ Òrìṣàtọ́lá Ifágbéró Herbal Medicine Limited ní junction Olú guest house yẹn Òrìṣàtọ́lá Ifágbéró Herbal Medicine Limited fọganáísà kan wà ní junction yẹn orúkọ fọgàn Alhaji Hasan Ọmọdé ṣẹ́rí pó ti ta ẹgbọ́n tó ta pa ò nísìn ẹ̀yìn òun lọ́ta òun tẹ́ bá ti dé junction Olú guest house yẹn ẹ rí fọganáísà Alhaji Hasan Ọmọdé lọ́dọ̀ fọgà yẹn abẹ́nibọ̀dì ẹ bá bá lórí ìta ìbèrè lè Fágbéró ọmọ Òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé ànídààmú ọkàn wọ́ balẹ̀ àròwó ná àrí bá ti ṣe ànídààmú ànífòsì ló gbá o gbogbo ẹ̀yin fáǹsì mi tẹ́ ń ṣe àṣẹ mi all over the world ẹ máa lówó ẹ máa kọ́lé ẹ máa ralé ẹ máa ralẹ̀ ẹ ní ṣerú ẹgbẹ́ o ẹ ní ṣerú ẹgbẹ́ o láṣẹ ọlọ́rẹ̀ ní kó bàtà fẹ́ gbẹ́ o gbogbo ẹ̀yin fáǹsì mi all over the world ẹ máa rí náà ẹ máa rí lò ní o èmi náà ní ṣàìsàn o èmi náà ní bá wọn púpọ̀ òjijì èmi náà rówó ná èmi náà rí gbajúmọ̀ ṣe ọkàn mi ó sì balẹ̀ ẹ like ẹ share ẹ comment ire o ẹ wo ẹ rí wípé nígbà tá àti dé nísìnyí ṣe rí pé ẹyin owó ṣe dún ọlá apá àgbé fóònù sígbà yẹn ni ẹ rí pé ó dún pa o gbogbo ẹyin tẹ́ bá ti ń jó yín máa ń dún ni kọ́nà tó bá jẹ́ pé ẹyin pẹ́pẹ́yẹ ni tóun tó lágbára ju ẹyin adìẹ lọ dídùn rẹ̀ tó máa ń fẹ́ dàbí ìbọn ń jọ mí tẹ́ máa wọ pé àkíwá ló dé tí kòkò ọ̀bá lágbára tí ẹ máa fi ń jó ó ṣeé ṣe kí kòkò yẹn sán torí pé bí ó ṣe dáhùn bí ìgbà tó yẹ pé bí ìgbà téèyàn yìnbọn ni àní dààmú o mọ́ sùn o kò sí tó burú kó o lu ọṣẹ kò sí tó burú kó o lu ẹ̀yọ́nú kò sí tó burú kó o fi lúbúlúbú ojú ọlọ́kọ́ fọtíṣìn sọ́hùn ara àwọn kan táwọn bàbá wa fi sọlá tán fi sọlá nu tára òfin ni wọ́n ti wọ́n fi rí nǹkan ṣe ẹ like ẹ share ẹ comment ire o ire.